A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọjọ́ 24 tí ó ti lọ fún ìsinmi ní orílẹ̀-èdè Faransé. Tinubu pẹ̀lú aya rẹ̀ Rẹ̀mí àti ọmọkùnrin rẹ̀ Ṣèyí ni wọ́n balẹ̀ gàjẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ní déédé agogo 5:20 ní ìrọ̀lẹ́ àná, níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú, gómìnà, olórí ìgbìmọ̀ aṣòfin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀ ti kí i káàbọ̀. Aṣíwájú rin ìrìn àjò yìí lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ tí ó kọjá. Nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Túndé Rahman ni ó ti sọ wípé ìrìn àjò yìí yóò fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn láǹfààní àti sinmi àti láti ṣètò fún ipò rẹ̀ tuntun síwájú ayẹyẹ ìṣípòpadà rẹ̀ tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Tinubu rìnrìn àjò ní àhesọ wáyé wípé Tinubu wà lórí àárẹ̀, wọ́n sì ti dá a dúró sí ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè Faransé. Nígbà tí Tinubu ń bá àwọn tí ó wá kí i ní ilé rẹ̀ ní Asokoro ni ó ṣẹ́ àhesọ ọ̀hún. Ó ní ara òun le koko lẹ́yìn ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari yóò gbé ẹrù gbèsè tí iye rẹ̀ lé ní 56 tírílíọ̀nù ru ìjọba tí ó ń bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí àlàyé iléeṣẹ́ tí ó ń ṣàmójútó gbèsè Debt Management Office (DMO), iye gbèsè tí Nàìjíríà ti jẹ lápapọ̀ ti lé ní 56 tírílíọ̀nù (46.25 trillion naira). Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú gbèsè tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀, ìjọba àpapọ̀ tún gba ìfọwọ́sí ìwé ẹ̀rí fún gbèsè mìíràn tí iye rẹ̀ tó 369 billion naira láti Báǹkì Àgbáyé síwájú yíyọ ẹ̀kúnwó orí epo ní oṣù keje ọdún yìí. Láàárín ọdún 8 ìṣèjọba Buhari lórí oyè, ẹ̀wù gbèsè Nàìjíríà tí ó wà ní tírílíọ̀nù 12 náírà ní ọdún 2015 ti wọ agbádá 56 tírílíọ̀nù náírà ní ọdún 2023. Ipò tí Nàìjíríà wà yìí ti fa ìdààmú, àgàgà pẹ̀lú bí International Monetary Fund (IMF) ṣe sọ wípé gbogbo owó tí ó wà ní ìpamọ́ ní Nàìjíríà ti fẹ́ẹ̀ fi san gbèsè tán ní ọdún 2022. Ọ̀rọ̀ lórí àkóso gbèsè àti ipò ọrọ̀ ajé ilẹ̀ wa jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ gidi. Àti borí gbogbo gbèsè àti ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ìdojúkọ ńlá fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí ó bá gbapò ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Ní báyìí, àwọn onímọ̀ ìjìnlẹ̀ lórí ìṣúná owó sọ wípé àti san gbèsè ìṣúná owó ọrọ̀ ajé Nàìjíríà yóò jẹ́ líle gidi gan-an ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ojúnà òfurufú Air Peace ti yọ̀ǹda láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n há sí ilẹ̀ Sudan padà wá sílé láì gba kọ́bọ̀. Alága ojúnà òfurufú náà, Allen Onyema, sọ lánàá wípé igbe àwọn ọmọ ilẹ̀ wa tí wọ́n ń sunkún fún ìdásílẹ̀ jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́. Ó ní bí wọ́n bá lè darí àwọn ọmọ Nàìjíríà sí orílẹ̀-èdè tí ó wà ní agbègbè náà, lọ́gán ni àwọn yóò fò dé ibẹ̀ láti lọ kó wọn padà sílé. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí àjọ Àríwá Coalition of Northern Groups bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ fún àìtètè lọ dóòlà ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n há sí orílẹ̀-èdè Sudan. Wọ́n ní ìjọba àpapọ̀ yóò káwọ́ pọ̀nyìn rojọ́ bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí ọmọ orílẹ̀-èdè rẹ̀ ní ilẹ̀ Sudan. Nínú àtẹ̀jáde agbẹnusọ fún àjọ Àríwá, Abdulaziz Sulaiman, ni ó ti sọ wípé inú àjọ náà bàjẹ́ gidigidi wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí iye wọn tó 4,000 ni wọ́n há pẹ̀lú ìròyìn ìṣekúṣe àti ìfọwọ́lágbánilójú tí wọ́n ń ṣe àwọn tí wọ́n jàjàbọ́ sí ẹnu ibodè Cairo àti Ethiopia tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò sì rí nǹkan kan ṣe sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ gbogbogbò tuntun fún àwọn ará ilẹ̀ Ìgbò, Ohanaeze Ndigbo,
olóyè Emmanuel Iwáńyáhùn ni wọ́n ti gbà ní ìmọ̀ràn láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu kí àlàáfíà lè wà ní gúúsù ìlà oòrùn. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka gúúsù ìlà oòrùn tí ó tún jẹ́ ìlúmọ̀ọ́ká ajagun abẹ́lé Jacob Ihonma ni ó gbé ìmọ̀ràn yìí kalẹ̀ lánàá nígbà tí ó ń ṣètò ìgbésẹ̀ fún Iwáńyáhùn. Iwáńyáhùn ni ó gba ipò lọ́wọ́ olóògbé ààrẹ gbogboògbò ẹgbẹ́ náà akàwé gboyè George Obiozor. Àwọn àgbààgbà ẹgbẹ́ náà fẹnukò wípé kí olórí Ohanaeze tuntun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Tinubu fún àlàáfíà, pàápàá jùlọ kí ẹgbẹ́ náà lè rí pín nínú iṣẹ́ òṣèlú ìjọba tuntun tí ó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Méjì nínú àwọn 128 àwọn ọmọ iléèwé Chibok ni a gbọ́ wípé wọ́n ti jàjàbọ́ kúrò nínú igbó Sambisa ní ìpínlẹ̀ Borno. A gbọ́ wípé èyí wáyé látàrí dídojúkọ tí àwọn ológun ilẹ̀ wa ń dojúkọ igbó náà lóòrèkóòrè. Ọ̀kan lára àwọn aláàbò ìlú ṣàpèjúwe orúkọ àwọn ọmọbìnrin náà gẹ́gẹ́ bí Hauwa Muta àti Esther Marcus. Wọ́n ní ọ̀kan wá láti Chibok, ìkejì sì wá láti abúlé Disilang. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.